ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu. Ọlọ́run tí ó ṣọ́ wa débi láyọ̀ àti àlàáfíà àkí gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ìkànnì wípé ẹ kú dédé àsìkò yẹn kú bójú ọjọ́ ṣe rí a wà lọ́dọ̀ prophet ìyẹn wòlíì Wálé Ọlágúnjú bàbá tí kì í wẹ̀ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn mọ̀ wọ́n sí ẹ bá kí àwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́ sá. Olúwa wà pẹ̀lú yín kú ọjọ́ mẹ́ta o dédé kú dédé wo Olúwa wà pẹ̀lú tọmọtọmọ tayátayá tọkọtọkọ tílétílé lórúkọ Jésù ogun èmi ló kàn tó gba orílẹ̀-èdè Nàìjíríà kò ní dọ́dọ̀ wa àmín. àwọn èèyàn ò sọ̀rọ̀ ogun ìdílé bàbá mọ́ àwọn èèyàn ò sọ̀rọ̀ ogun ìdílé ìyá ogun ìdílé ọkọ mọ́ ogun èmi ló kàn bó oníkàlùkù ó ṣe jẹun oníkàlùkù wọn bá káàkiri sùn ogun èmi ló kàn lágbára lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù ogun èmi ló kàn tó fi mí pààyàn kò ní kàn wá. àmín àmín bàbá yìí tó tiẹ̀ wá kàn wá yìí tó kan ọkàn mùsùlùmí ó tún kan kìrìsìtẹ́nì ní ti oníṣẹ̀ṣe kan tó ní àwọn ń wádìí kan àwọn wá rí i pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ó ju Jésù lọ ó tún ju ànábì lọ ipò níbì kan nínú Ilé Ifẹ̀ tó yẹ pé téèyàn bá lọ síbẹ̀ báyìí á dàbí pé ó wà ní paradise ni gbóhùn wọn ṣàṣọ gbogbo ẹ lórí ẹ̀rọ ayélujára bíi wòlíì àti ẹni tó ní ẹ̀sìn kí lẹ́yìn rí yẹn sí tó sọ pé ọba ó ju Jésù àti ànábì lọ òun ló jẹ́ ká wá. wọ́n tó ṣẹlẹ̀ ní wípé èmi náà rí kiri ní náà tí bàbá oníṣẹ̀ṣe kan sọ ìsọkúsọ gbáà ni èmi ò mọ yóò ti pẹ́ tó tí àwọn èèyàn wa yóò máa fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ìjọba fẹ́ àyè gba oníkálukú láti máa ṣe ẹ̀sìn tí ní àlàáfíà bíbélì tí wá sọ pé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo ẹ̀sìn àlàáfíà lè sìn wa but kí bàbá oníṣẹ̀ṣe yẹn tẹ́mi sì mọ̀ pé kì í ṣe gbogbo oníṣẹ̀ṣe ló fohùn ṣọ̀kan tó ń sọ èmi bá béèrè question méjì máa béèrè lọ bàbá yẹn nínú odù Ifá wo ló sọ fún bàbá yìí wípé Ọọ̀ni ìṣáájú Jésù lọ ṣé ògbè méjì ló sọ bí àbí ọ̀yẹ̀kú méjì àbí ìwòrì méjì àbí òdì méjì àbí ìrosùn méjì àbí ìwòrìn méjì àbí ọ̀bàrà méjì àbí ọ̀kànràn méjì àbí ògúndá méjì àbí ọ̀sà méjì àbí ìkà méjì àbí òtùrùpọ̀n méjì ló sọ bẹ́ẹ̀ fún àbí òtùrù méjì ìrètè méjì ọ̀sẹ̀ méjì àbí ọ̀fun méjì ló sọ fún kó gbé odù Ifá ìjáde bàbá yẹn kàn gbé kíní kan kalẹ̀ báyé ó kàn gbé ọpọ́n Ifá kalẹ̀ sá bóyá ògógóró ọtí àgbà tìǹbù tí bàbá máa ń fi sí ọdún ogun òrìṣà ẹ̀ ní bàbá mu yóò tó kàn sọ̀sọ̀kùsọ̀ how can you tell me say Onidisa is greater than the Lord Jesus Christ that I'm serving? No, I can't take that from anybody. I can't take that from anybody. As far as we are concerned, the Lord Jesus Christ is the Alpha and Omega, the beginning and the end of everything. And without no doubt, no controversy, no contradiction, the Lord Jesus Christ is the Son of the Most High God and is the face of the gospel that I, Wale Olagunju, and other genuine Christians read, practice, and preach to Nigerian people. Báwo ni ká ṣe máa dé bàbá yẹn nídìí kó lọ gbé irọ́ ni kì í ṣe Ifá ló sọ fún bàbá kan parọ́ ni kì í ṣe nílẹ̀ àwọn onífà kankan máa ń parọ́ náà ní ìran tiwa nísì àwa rí wípé Ifá ò mú àwọn ará ìlú mọ́ ará ìlú òyìnbó ló ń jọba nílẹ̀ Nàìjíríà nísì Ifá tiwọn náà ni nílẹ̀ Yorùbá Ifá ìdí nífà ti parọ́ ni kí ló fẹ́ sọ fún nípa Ifá màmá tó bí bàbá tèmi kó lọ sílùú Ìbàdàn kó lọ bẹ̀rẹ̀ títí màmá yẹn fi kú oníṣẹ̀ṣe tòdì kọ́ ni wọn ò jà fẹ́sìn wọn ò yí báyàn jà oníṣẹ̀ṣe tòdì kọ́ ni bàbá tó sì bí bàbá mi is the first chief imam of Ìbàdàn Òkè-Ìlànà so kí ni wọn ò jà bàbá mi is the first chief imam of Ìbàdàn Òkè-Ìlànà ìyàwó wọn oníṣẹ̀ṣe tòdì kọ́ òun náà pè ní àgbọ̀mọ́ ọ̀la ìdígbàdàn tí tó fi kú báwo ni wọn ò jà wọ́n dẹ̀ fẹ́ra wọn wọ́n dẹ̀ ń ṣe àwa làwọn àgbà Jésù ó ti fáwọn ló sọ bẹ́ẹ̀ fún
ó wà fẹ́ kó ogun ja Onídìsá ni bàbá ní bàbá tó wà lọ́tẹ̀ but Onídìsá is a Christian before Onídìsá is a practicing Christian today ṣé Onídìsá wá jáde kó lóun ju Jésù lọ òun ju ànábì bí ìgbà àwọn bàbá yìí tún fẹ́ dá wàhálà lẹ́nu ẹ̀ ìmọ̀ràn tí mo lọ fún bàbá ni pé bàbá ẹ yé parọ́ mọ́ ṣé bàbá kan yìí náà ló sọ pé Ifá ló ní Ọ̀rúnmìlà àwọn ló ní Celesity lọ ọbẹ̀ lọ sí Celesity kó lọ tọ́ lójú àwọn ọmọ ìjọ Sẹ̀lẹ̀ lọ síbẹ̀ èmi díà ẹ bàbá lọ sí Sẹ̀lẹ̀ lọ síbẹ̀ kọ́ ó ní ibi tẹ́ ẹ gbà yóò ní Sẹ̀lẹ̀ o àwa la ní ẹ wá gbà kí bàbá lọ bẹ̀ irọ́ ni bàbá yìí pa bàbá kàn fẹ́ fa ogun ja Ọ̀ọ̀ni ṣọ́ọ̀ni sọ jáde rí nínú ayé kò sí nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá kò sí àwọn oníṣẹ̀ṣe kan ò sì sọ́rí wípé Ọọ̀ni Ifẹ̀ ó ju ànábì lọ àbójú Jésù lọ ìsọkúsọ ni bàbá yẹn kàn fógun jara ẹ ni bàbá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó rò mọ́ tó ń ṣe kí ló dé tó fẹ́ káwọn oníṣẹ̀ṣe àti kíṣẹ̀ kan máa jẹ aláìmọ̀kan ni bàbá aláìmọ̀kan ni bàbá ó gbé kíní yan ni ẹ kalẹ̀ tó ń tẹ̀ yan ni ẹ tá ó kọ ẹnu ẹ kan túbù làṣà kan sọ pé kíní kan ṣáwọn oníṣẹ̀ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni ṣebí now àwa sì ń press àwọn oníṣẹ̀ṣe kankan pé wọ́n tú àṣírí àwọn pásítọ̀ kan tí wọ́n wá sọ́dọ̀ wọn wá gbà àwa sì ń press wọn pé kọ́lọ́run máa wọnú àwọn oníṣẹ̀ṣe kọ́ máa tó àṣírí àwọn pastors wọ̀nyí tó wá ń gbógun lọ́dọ̀ wọn tí wọ́n gba tó ń forí èèyàn wúwo ẹ bá àwọn oníṣẹ̀ṣe náà ló fi yẹn tó ń gba ọṣẹ tó ń gba gbogbo ẹ̀ ní bọ́ ṣe bá kìrìsìtẹ́nì jẹ́ bọ́ ṣe ṣe ni ẹ bá àwọn iná ló ṣoògùn fún wọn àwa sì ń dúpẹ́ wípé àwọn àwọn dúpẹ́ táwọn oníṣẹ̀ṣe máa ń tó àṣírí àwọn pastors wọ̀nyí o kọ́lọ́run máa jẹ́ kọ́ máa táṣírí wọn lọ báyìí o kí ni oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì papọ̀ we are not compatible bó kí ni Jésù wá ní ilé Ọ̀ọ̀nìrìṣà ológun pọ́nbélé ní no doubt about that ó sì dúró sí dóògùn ẹ̀ òun ni olórí yín kò sì sí Ọọ̀ni tó tí ìwá sí ayé rí tó sọ pé òun greater than Jesus Christ irọ́ ló pa irọ́ ni bàbá ẹ̀ pa ìsọkúsọ ni ó yẹ ká gbé bàbá ẹ̀ lọ sí Professor Lambo unit ní UT kọ́lẹ̀ exam orí ẹ̀ bàbá ẹ̀ ọmọ tó ń sọ ó yẹ kí wọ́n gbé lọ sí àrò lábẹ́kúta kí wọ́n exam orí ẹ̀ ó du isfáwo ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé Ọọ̀ni ju Jésù lọ Ọọ̀ni tó jẹ́ pé àwọn àtàwọn aláàfin wọ́n sì ń du gan wọ́n sì ń du fi gbágbága pé àwọn làwọn jura wọn lọ why you comparing Jesus Christ with Ọọ̀ni the Lord Jesus Christ whom we are serving is incomparable is the only person is the light is the one and the only son of the Most High God o kàn jókòó sí di fáwọn di ọ̀pẹ̀lẹ̀ o kàn ó táwọn èèyàn jẹ́ ni nínú àwọn oníṣẹ̀ṣe wọn nínú àwọn tó ń parọ́ nínú ìṣẹ̀ṣe nìyẹn náà pátẹ́bí kọ́ ni sọ sí bàbá ẹ̀ ní bàbá lọ jókòó ó yẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì gbé bàbá ẹ̀ lọ sábẹ́kúta tàbí ní usage wọ́n lè examine brain. ẹ̀sà òní but àwọn tó bá wo kínní ibo òní náà ti wá rí gbogbo ẹsẹ̀ odò fàtẹ́ kàkálẹ̀ àbí ẹ̀yin náà ń jẹ̀kọ́ lábẹ́ owó ni. ìyá bàbá mi oníṣẹ̀ṣe ni ẹ farabalẹ̀ ìyá bàbá mi oníṣẹ̀ṣe ni kò sí oníṣẹ̀ṣe kan tó lè sọ ní Nàìjíríà wípé àwọn bá wálé ọlágbèsè pàdé lọ́dọ̀ wọn mi ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mi ìdẹ̀ ní nǹkan ṣe I have entered an irreversible covenant with the Lord Jesus Christ àṣe ìṣẹ̀ṣe náà tó ń gbé àṣẹ náà àbátì ti Muslim náà àṣẹ́rí wọn à lè fi tú èmi jẹ àṣẹ́rí àmọ̀dùfá bọ́tà àwa ò wá ìtẹ̀ mọ́gbà yẹn ló ìwà lórí báyìí. ó sì wà níbẹ̀ wọ́n mọ̀ ní ìlú mi mo sọ fún kó lọ sí ìlú mi kó lọ wádìí bí àwọn èèyàn bá kọjá ní street wálé ni wọ́n sì ń tẹríba fún màmá bàbá mi aráàlú kírun ibi tí bàbá Sàràkí senate president yìí bàbá ẹ̀ tó ti kú ní àgbàjì náà ni àwọn ti kọ́ kírun so kí wọ́n ní kí wọ́n yẹ wà túmọ̀ pé kí wọ́n jáde kí wọ́n máa condemn Muslim kò túmọ̀ jẹ́ kí wọ́n máa ṣe ẹ máa ṣe ti lọ́tọ̀ èyí tẹ̀mí gbà mí gbà èmi lè mímọ́ tẹ̀mí fi gba Jésù lórí wa tó gbọ́dọ̀ mo dẹ̀ kó tẹ̀mí gbà original. bẹ́ẹ̀ náà ni òun náà ni ẹ ti gbọ́ yẹn owó ẹ̀yìn tí ó yà àwọn èèyàn lẹ́nu pé bó ni bàbá tí lọ́dún bá pọ̀dù. yóò du ifá wo ni bàbá yìí lọ́dọ̀ ká kó dá lọ́dún ifá bàbá yẹn ò mọ ifá bàbá yẹn ò mọ ifá mo challenge kò mọ ifá àwọn bàbá tó mọ ifá wọn ìpariwo wọn ò dẹ̀ fi fá wọn dédé àyèdélẹ̀ àwọn ọmọ wa tó wọn máa tí bàbá kan máa jẹ bàbá kan fẹ́ máa trend ni. wọ́n ní bàbá ń chase crowd wọ́n chase class. bàbá fẹ́ trend ni ò mọ ifá bàbá mo díẹ̀ ò mọ ifá ilé ifá làwa ti jáde ò mọ ifá ilé ifá làwa ti jáde nígbà tí ifá jẹ́ ifá ilé ifá làwa ti jáde bàbá ò mọ ifá ó kàn trend ni ebi ló ń pa bàbá. òun náà ni ẹ ti gbọ́ yẹn bàbá wọn ní bàbá fẹ́ trend ní tó sọ pé. bàbá yẹn is a Confucianist fẹ́ dá wàhálà lẹ́lẹ́ Yorùbá. wọ́n ní ká má jẹ́ kí ẹ sìn kò dáa
wàhálà máa ṣe rẹ̀. tiẹ̀ kémi náà máa ṣe tèmi láti sin tí ìjọba ṣàdúrà ìṣàmì ní kò sí ṣọ́ọ̀ṣì kò tí jà bẹ́ẹ̀. òun náà nìyẹn ẹ̀yà ara ilé bàbá wa kalẹ̀ ó ti dàbọ̀ àlọ́nà ó. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.